Yorùbá la bí mi. Mo lè fọwọ́ sọ̀yà o. Yorùbá ló láṣà o. Ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ọmọlúwàbí ni wá. Mo lè fọwọ́ sọ̀yà o. Olè àlàpà máa ṣiṣẹ́, olè daṣọ ìyàbò rà sùn. Ẹni bọ̀lẹ̀ kò rọ̀ mọ́ bí ẹ wá wáyé ọ̀lẹ o, ọ̀lẹ o. Olè àlàpà máa ṣiṣẹ́, olè daṣọ ìyàbò rà sùn. Ẹni bọ̀lẹ̀ kò rọ̀ mọ́ bí ẹ wá wáyé ọ̀lẹ o. Ọ̀lẹ sùn kò tètè tají, ilẹ̀ mọ́ ọ̀lẹ kò ṣe o. Kọ́lẹ̀ tó nà fọwọ́ gbódò, gbogbo ayé ti débi iṣẹ́ wọn. Ọ̀lẹ àlàpà máa ọ̀lẹ daṣọ ìyàbò rà sùn. Ẹni bọ̀lẹ̀ kò rọ̀ mọ́ bí ẹ wá wáyé ọ̀lẹ o, ọ̀lẹ o. Ẹrù kọ mẹ́tàlá nǹkan fọ́lẹ́, àwọnà oko ṣàṣù márìbẹ̀ o. Ọ̀lẹ dé bòde fọkọ pamọ́, ẹ wá wáyé ọ̀lẹ o, ọ̀lẹ o. Ọ̀lẹ àlàpà máa ṣiṣẹ́, ọ̀lẹ daṣọ ìyàbò rà sùn. Ẹni bọ̀lẹ̀ kò rọ̀ mọ́ bí ẹ wá wáyé ọ̀lẹ o, ọ̀lẹ o. Ọmọ ènìyàn ẹ ò ráyé lóde náà. Ènìyàn ṣe ọwọ́ rẹ̀ wò ènìyàn. Ọmọ ènìyàn ẹ ò ráyé lóde náà. Kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán? Kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa wòye wọn? Tómi lọ ṣàgùn sí, tómi lọ ṣàgbélò sí, tómi pé lápèpá o.
ṣe bí mọ́. bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé là kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ́ mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí lọ́wọ́ àrílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé yóò tún sọ lọ́wọ́ ẹ̀ ní mọ̀sánmọ̀sán ó ṣe pàtàkì láti gbọ́ra wa ní àgbọ́yé lónìí. ẹ yé sòtítọ́ o ẹni dalẹ̀ abalẹ̀. torí kí etí ti yín ọmọdé làkàndá ṣe wà níbí ó máa pè wá láti ṣíà fídíò yìí láti ṣíà prógrámù yìí kó lè délé kó lè dóko ọ̀rọ̀ tá a bára wa sọ lónìí àlèmọ́ láǹfààní láti tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ ní àkókò yìí. lọ́wọ́ ẹ̀wẹ̀ nìyẹn ẹ̀wẹ̀ nìyẹn ẹ̀ ò ráyè lóde náà. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ń pọ́n àlàbọ̀rùn ń ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń dẹ̀wù sí yorùbá lọ́rùn àsìfura yorùbá ẹ̀rọnú. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò ènìyàn ọmọ. ohun tá a pè ní ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ ọmọ ti gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ló ti fi ọ̀pọ̀lọpọ̀ dúkìá ṣòfò ó ti sọ ilẹ̀ yorùbá dilé ẹ̀rù jẹ̀jẹ̀ operation wet ẹ̀ kò bá wáyé tí kì í bá sórí ọ̀fẹ́ ọlọ́run. ènìyàn ẹ ò ráyè lóde náà. bọ́mọdé ṣubú ìwò kéèyàn tó dé lóde náà. ohun tí wọ́n ń dúró dè ní wípé ìjọba ní àwọn máa shut down nẹ́tíwọ́ọ̀kì tán bá ti shut down nẹ́tíwọ́ọ̀kì kí wọ́n lè carry out operation wọn láti máa dalẹ̀ yorùbá rú láti máa pa yorùbá nípa ìfọ́náfọ́nsú. ó ní mo fi ní ká yára wa létí ká yára wa lọ́gbọ́n ká sì yára wa ní làákàyè ká tẹ́tí lẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí yóò ṣe máa gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ látẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ yorùbá alọ́rọ̀ bára wa sọ lónìí. ọmọ ènìyàn. bẹ́ẹ̀ bá wo dáadáa yóò ti tó ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ti wá lónìí àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá iná ń lọ epo sínú jẹnẹrétọ̀ abẹ̀rẹ̀ sí ní wépo kálé. àtúnrepo tán nẹ́tíwọ̀kì tún lòun tún bẹ̀rẹ̀ tóun mo ṣe lẹ́ẹ̀mẹrin kò wọlé mò ń láti kọ́kọ́ lọ jára sinmi ná tí nẹ́tíwọ̀kì bá rìlíìsì ààrẹ mo ti rò pé wọ́n ti shut down nẹ́tíwọ̀kì ni because nǹkan kan ò wọ́pùn lórí fóònù. ìgbà tí mo wá rí pé nẹ́tíwọ̀kì yọ̀ǹda ara rẹ̀ níwọ̀nba mo ní ká gbìyànjú láti bára wa sọ lónìí àlèmọ́ láǹfààní rẹ̀ lọ́la ó ṣe pàtàkì ó ṣe kókó pọ̀ ẹ dákun ẹ bá mi pè àwọn tí bá ń bẹ ń tòsí ẹ jẹ́ ká pín kínní kọjálé kọjá kó torí tèmi kọ́ torí tèmi náà sì ni torí tiẹ̀ ni torí ẹbí wa ni torí ará wa ni. ọwọ́ rẹ̀ wo ènìyàn ọmọ ènìyàn ẹ ò ráyè lóde. ìdí ni pé ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó gbọ́ àbètúlùkára bí ajere ni wọ́n ń perú wa ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ bára wa sọ ṣùgbọ́n pépèpé ńlá gé bí aṣọ bàbá oníṣọ̀nà. ènìyàn yẹ ṣe ọwọ́ rẹ̀ wò ènìyàn ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. kí ló ṣẹlẹ̀ kí ló rọ̀ǹgì pẹ̀lú ìran yorùbá ọjọ́ wo nìran yorùbá ò tó kú nínú ẹ̀tàn ọjọ́ wo látò fẹ́ràn ara wa ọjọ́ wo látò máa láròjinlẹ̀ ọjọ́ wo látò gbọ́ràn síra wa lẹ́nu àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò kí rògbòdìyàn yóò tó ṣẹlẹ̀ mo fà yín mo pè yín mo tù yín mo rọ̀ yín mo ṣàlàyé mo ṣàfiwé ẹ̀lájà ní gbó ẹ̀ dá mi lóhùn mo ṣàlàyé wípé jọ̀gọ̀dì yìí ṣe é bì sẹ́yìn rògbòdìyàn tí ń bọ̀ yìí ó ṣe é sá fún wàhálà ó ṣe é dọ̀jì ṣùgbọ́n ó ṣe ní láàánú pé Yorùbá ò gbọ́ eléyìí ṣe ní láàánú púpọ̀
now àbámọ̀ àmọ́ ṣe é àṣetán ọ̀dà pọn. ilẹ̀ Yorùbá nìkan ńlòkú ti sùn. mo sọ nígbà yẹn mo ní n ò fẹ́ ká fi ẹnìkan kan ka skọ́ọ̀sì. ẹnu tí ń rùn nígbà náà ó dàbí ẹni pé mo ti rí nǹkan fọyín báyìí. ọ̀tẹ̀ àìjọra ẹni lójú ó ń da Yorùbá láàmú. èébú mi ọ̀tẹ̀tì èpè òkú lẹ́nu àwọn aláìmọ̀kan. wọ́n ní mo kórìíra Yorùbá bí n bá ti sọ fún ẹ pé mọ̀jàmọ̀sálà Mákinlógun. wọ́n ní mi ò sọ́pọ́ọ̀tì Yorùbá bí n bá ti sọ pé kí wọ́n ṣe jẹ́jẹ́ níbi nǹkan. ìgbà táwọn yóò ti bẹ̀rẹ̀ protest peacefully ni wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta. mo ṣàlàyé fún yín wípé ìgbà tíjọ́ bá yọ ọmọlúàbí ní kò lójú agbo sẹ́ẹ̀gbàgbé. níbẹ̀ náà ni mo ti pòwe pé eégún tó bá pidán mọ níwọ̀n ní pidán pẹ́. mo ní káwọn gáìsì wá kò lójú òpópónà. mo la ní káwọn ẹ̀ǹdí SARS wọ́n ti ẹ̀ǹdí ẹ̀. Inspector General of Police sọ̀rọ̀ mo sọ ń tọ́ sọ. ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ààrẹ ó sọ̀rọ̀ ó kẹ́dùn ó jẹ́ kó yé wa wípé bá a ṣe sọ náà ló ṣe rí àwọn ti fòpin sí SARS. ó tún wá jẹ́ kó yé wa wípé gbogbo nǹkan tí a ń béèrè fún níjọba ó fojú inú wò. tí ó bá ní mọ́tìfù míì nínú tá a ti àchífù báyìí tójú wa ti wálẹ̀. ó tó káwọn ọ̀dọ́ kò lójú pópó. that means wọ́n sọ̀rọ̀ ó ṣiṣẹ́ wọ́n react ìjọba rí reaction wọn. kò dìgbà tí wọ́n bá ẹ̀sẹ̀ ń sọ pé ẹ máa jó lọ sórí ìjókòó yín kéèyàn tó mọ̀ wípé ilé tó lọ. mo sọ fún wọn nígbà yẹn mo ní kí wọ́n má mú àtàmọ́ má àtàmọ́. EndSARS ni ẹ̀yin oní revolution ẹ má gbé revolution sí. ẹ̀yin alágitation ẹ má jẹ́ kó papọ̀. láti EndSARS àti end police brutality àwọn méjèèjì the same thing. ó di end bad governance end senator salary lẹ́yìn ẹ̀ ló di end Nigeria. ó ti ń lù sí tasty because ìjọba máa sọ fún wa pé àwọn ti jàre wa ní tẹ́ béèrè fún àti ṣe. ẹ̀gbọ́n tí gọ́ọ̀mẹ̀ntì padà sọ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní àwọn ọ̀dọ́ ń béèrè fún unnecessary things or irrelevant things. téèyàn bá tún wá béèrè nǹkan ẹ̀dẹ̀rẹ̀ èèyàn dání lóhùn. ẹni kí gọ́ọ̀mẹ̀ntì ó sọ̀rọ̀ senate president ti sọ̀rọ̀ speaker of the house ó ti sọ̀rọ̀. wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé n tá ń béèrè fún kò sí eléyìí tá a máa rí overnight nínú ẹ̀ ṣùgbọ́n àwọn ti gbọ́ wọ́n dẹ̀ máa súnra kì. mo jẹ́ kó yé àwọn youth pé sòfà tí àwọn wọ̀nyí ti jáde that means ìgbé wa ti dọ́dọ̀ wọn. mo ní àwọn olóṣèlú máa súnra kì ní ìsìn. èyí tí ó bá ṣiṣẹ́ nu wọn yóò fẹ́ jára mọ́ṣẹ́. and again ká pákéjì demand wa. mo sọ nígbà náà mo ní àwọn youth lè má rò ó lè má sí nínú plan wọn. wọn ò ní aṣíwájú wọn ò ní adarí fine ó ràn wá lọ́wọ́ torí pé àwọn olóṣèlú ọmọ ẹni tí wọ́n fẹ́ negotiate pẹ̀lú ẹ̀ fine. mo ní ǹjẹ́ wọ́n mọ̀ wípé àwọn sì nídìí olórí. that means social media ní kí wọ́n ti create platforms kí wọ́n jẹ́ kó wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. from there kí wọ́n dìbò fún àwọn èèyàn kan pẹ̀lú credentials wọn àti biodata wọn. àwọn tí wọ́n bá dìbò fún yẹn tí wọ́n bá volunteer ara wọn láti lead kí wọ́n wo credential àwọn kìí ṣe tó lówó jù ní kí wọ́n mú ṣùgbọ́n ẹni tó ní nǹkan ní upstairs. mo ní àwọn yẹn ni yóò wá yan èèyàn kan ní central
ẹni yẹn yóò wà lára àwọn tí yóò lọ negotiate pẹ̀lú government because bá a tàkìtì tá a forí sọlẹ̀ tá a lọ gbá tá a lọ àwo tá a dáná sùn kòkó bá bá a sàásùn orí tébù náà là ń padà lọ. That is the reality. A padà jókòó sọ́nà ni kódà ká jagun a máa padà jókòó sọ́nà ni tá a bá sì jọ fẹ́ ṣe nǹkan papọ̀. Mo ní kí wọ́n lọ pákéjì dìmáàndì wọn ó ti wà nílé ọ̀rẹ́dì kán pákéjì ẹ̀ kó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n kí wọ́n kú ò lójú òpópónà. Mo ní tí wọn ò bá kúrò ìjọba gangan kọ́ ló máa jẹ́ ọ̀tá wọn. Ìjọba ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwa mẹ̀kúnnù ẹgbẹ́ wọn la kọ́kọ́ máa jẹ́ ọ̀tá wọn àgbẹ̀náwó wọn lójú áò. Majority wa tí ó bá débi oko owó rẹ̀ kò ní jẹun. Láyé lockdown ìjọba lọ́ọ̀kì wa down for 14 days amúgbépa ó ní ọ̀tá wa lára. Àwọn youth kan wá sọ wípé àwọn fẹ́ ṣe protest lódidi oṣù kan a nílé bíà ẹ̀. Àwọn èèyàn máa jáde láti against wọn. Gbogbo yẹn ni mo ṣàlàyé tó yẹ kí àwọn ọ̀dọ́ reason pẹ̀lú mi ṣùgbọ́n wọ́n sọ wípé who is this man ta lélẹ́yìn bá sọ̀rọ̀ ẹni tó mọ ibi tọ́rọ̀ yọrí sí òun gangan lọ̀tá ọlọ́rọ̀. Now gbogbo àwọn nǹkan tá a expect pé ó lè ṣẹlẹ̀ ló ti wá ṣẹlẹ̀ yìí. Olè ò wá níjàgbá kó má ṣe é lójú fèrè. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ nípa ìpànìyàn ìfẹ̀mí èèyàn ṣòfò tó wáyé ní tógèètì Lẹ́kì. Àwọn sọ́jà wọ́n spray àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ ìyá wa àwọn ẹbí wa. A bẹ̀rẹ̀ sí ní àkíyèsí Bọ́lá Ahmed Tinubu. Wọ́n jáde ó lóun kọ́ ló ní tógèètì. Èmi ṣàlàyé kinní kan pé ọjọ́ gàtè kọjọ́ gàtè ọ́fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtégàté áò. Wọ́n paná tógèètì. Wọ́n yọ gbogbo CCTV camera wọn ò jó ṣiṣẹ́. Ìgbà tí Ṣèyí Tinubu tó ní ó dàbí ẹni pò ní MD iléeṣẹ́ tó ń rí sí tógèètì ó ní àwọn ti paná tógèètì láti ọ̀sán. Àwọn switch off kíní àwọn billboard advertisement billboard àwọn ti switch off screen ẹ̀ because àwọn tẹ̀lé àṣẹ láti ẹnu gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó kéde kónílé ó gbélé látago 4 ìjẹta fún wákàtí 24 wọ́n ti extend ẹ̀ báyìí pé òun láti pe gbogbo àwọn staff àwọn pé kí wọ́n kúrò níbi iṣẹ́ láti bí aago 3 rí kọjá. Ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ Ṣèyí Tinubu àbí ṣe oníjẹ́ ni ẹ̀ ń gbé Ṣèyí. Ṣé bíbọ̀dù tí wọ́n pa náà ó ní nǹkan kan ṣe pẹ̀lú kọfíù ni? Because ìtàn fi ń polówó ọjà ọmọ wà on all the time ni. Àwọn òṣìṣẹ́ àjọ mọ̀nàmọ́ná wọ́n láwọn ọmọ nǹkan kan nípa iná tó switch off. Nígbà tí wọ́n paná làwọn sọ́jà wá ṣiṣẹ́ ibi tí wọ́n ṣe unknown soldiers àrójú wọn. Wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún wọ́n dá ẹkún sílẹ̀ sí àwa lọ́rùn. Because a máa kángun sẹ́nìkan jẹ́ nìkan lọ. Òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ gẹ́gẹ́ bí àṣà mi èmi Àkàndá. Ìdílé tí wọ́n sọ ọmọ nù sọ ẹbí nù àwọn ni wọ́n mọ nǹkan tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ariwo ẹkún ń sọ nílé àwọn èèyàn kan báyìí. Ṣé bẹ́ẹ̀ ló yẹ kó rí ni? Kò dìgbà tá a bá fira wa sẹ́rìn ètùtù kí ìlú ó tó dáa kí nǹkó tó rí bó ṣe yẹ kó rí kí nǹkó tó lọ bó ṣe yẹ kó lọ. Àwa ń tòkú lórí ara wọn. Ẹ wo iye ẹ̀mí tó ṣòfò láàrin ọjọ́ 3. Ẹ wo iye dúkìá tó bàjẹ́ láàrin ọjọ́ 3.
ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjẹta ló gbé mi ṣe live lálẹ́ jẹrin. now tẹ́ ẹ bá wo dáadáa ẹ máa rí i pé majority tí wọ́n bàjẹ́ ìtọ́jẹmọ́ ti Yorùbá ni. À ń jó báǹkì o, à ń jó iléeṣẹ́ tẹlifíṣàn o, à ń jó iléeṣẹ́ newspaper o, à ń jó nǹkan kan. lóòótọ́ Tinubu ní púpọ̀ nínú ẹ̀. oríṣiríṣi àwíjàre ló wáyé. wọ́n ní Tinubu ọmọ nǹkan kan. now àwọn ọ̀dọ́ lọ sí pálásì ọba Akiolu. wọ́n lọ gbé ọ̀pá àṣẹ jáde, ọ̀pá àṣẹ ọba aládé wọ́n gbé jáde, wọ́n fi ń tàfàlà láàrin ìgboro. àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́tún lọ́sì, Àkàndá sáàmù wòran báyìí ni. wo nǹkan tí ilẹ̀ Yorùbá dà, wo tí wọ́n ṣe sáwọn ọba aládé wa. mo ní yes, ó possible kó wáyé bẹ́ẹ̀, ó dẹ̀ dá bẹ́ẹ̀. I'm sorry to say that because Akiolu ti sọ pé àwọn ò sí lára ilẹ̀ Yorùbá. ó lóun ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọba aládé ilẹ̀ Yorùbá. that means ntọ́ bá wù wọ́n kàn fọ̀pá àṣẹ àtàdé orí ẹ̀ ṣe. bọ́yé lèyìn máa jẹ́ àríkọ́gbọ́n fún àwọn tá a pè lórí kí wọ́n má fọkàn sí pé torí pé àwọn ti dépò kan àwọn ò nílò wa mọ́. gbogbo wa gbà wípé ìlú Èkó ilẹ̀ Yorùbá ni. ọba Akiolu yìí jẹ́ first ọba tó kọ́kọ́ jáde wípé ilẹ̀ Yorùbá kọ́ ló lèkó, ó ní Benin ló lèkó. òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ. náà ògbà tó ti sọ pé tí ọba tí àwa pè Rilwan Akiolu sókọ Benin ni, ó dàbí ẹni pé Benin ìran rẹ̀ ti wá lóòótọ́. tá a bá tírèsì ìtàn rẹ̀ exactly Benin náà ti wá. àwa ń pè é ní Yorùbá. wọ́n fi jọba, a nígbàgbọ́ pé ìlú Èkó ilẹ̀ Yorùbá ni, which is so. Ọlọ́fin Ògúnfúnminírè ńlọtẹ ìlú Èkó dó, Àwórì ni wọ́n, Ilé-Ifẹ̀ náà ti dìde lọ. ńgbà tá a bá wá láwọn èèyàn tó jẹ́ tiwa tó jẹ́ pàwọn gangan. Bọ́lá Ahmed Tinubu fọwọ́ sí pé Èkó is no man's land. náà ó wá ṣẹlẹ̀ nísìn ẹ wá ń pe Yorùbá ẹ ní Yorùbá kórìíra Yorùbá. èèyàn tó bá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bó bá dọ̀ wọ́n gógó mọ́. Tinubu ti tà wá lọ́pọ̀ already. so ntọ́ bá ṣẹlẹ̀ sí lónìí lánàá tàbí lọ́la kó jẹ́ àjẹmọ́nú iṣẹ́ ibi tó ti ṣe. because èèyàn ò ní níkà méjì kó má fi kan síra ẹ̀. òun náà ti ń jẹ mọ́kò mí ẹ̀ ń tà ń fìl, òun náà ń fìl ẹ̀. wọ́n ní wọ́n jí ọmọ rẹ̀ gbé, wọ́n kidnap ọmọ ẹ̀. èmi appeal sí ẹni tó wù kó lè wà in possession of ọmọ Tinubu. ẹ má fi nǹkan kan ṣe, ẹ rìlíìsì ọmọ ọlọ́mọ. ìka tó bá ṣẹ̀ ńlọ bá gé. ẹgún òní gún baba lẹ́sẹ̀ káre yọ lẹ́sẹ̀ ọmọ, kò sí nǹkan tọ́ka wọn mọ́. wọn ò lè control òbí wọn. táwọn parents wọn bá ṣe fún wọn ni wọ́n máa gbọ́. ó ṣeéṣe káwọn ọmọ yìí máa pe bàbá wọn ṣàkíyèsí, dáàdì nǹkan tẹ̀ ń ṣe yóò dáa, ó máa lẹ́yìn àlàyé ló máa ṣe fún wọn. ẹ mọ̀ pé torí yín náà mo ṣe ń ṣe. agbára kí lọmọ ní lórí òbí ẹ̀. púpọ̀ nínú àwa tá a jọmọ ìlú òkè, tẹgbà pa jọmọ ìlú òkè tàbí tá a jọmọ Yorùbá tàbí tá a jẹ́ mẹ̀kúnnù tálíkà pọ́nbélé. irú wa la lè pe àwọn bàbá wa màmá wa ṣàkíyèsí tí wọ́n máa lísìn sí wa. because a fún wọn lóríṣiríṣi àkàwé. ẹ dákun kí lọmọ Tinubu mọ̀, òye kí ló yé, kí ló feel. gbogbo education abroad ni, kí ló wá fẹ́ mọ̀ tó fẹ́ bá bàbá ẹ̀ sọ. so ó di ọjọ́ tí Yorùbá bá tó pàmò pọ̀, tí wọ́n pèrò pọ̀, tí wọ́n finú ṣọ̀kan, tán finú konú, kílẹ̀ Yorùbá ó tó gòkè àgbà. now wọ́n ti ń lo àwọn ọ̀dọ́ wa láti destroy ilẹ̀ Yorùbá. èyí pẹ̀lú in tó gbé mi wá pé ká tètè yára wa ní brain, ká tètè pera wa ṣàkíyèsí. torí mo gbọ́ àwọn nǹkan tí Nnamdi Kanu sọ. ó ń gba glory ìtọ́sẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́.
ìyẹn ni mo fi ń pe àwọn tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì Nnamdi Kanu àwọn kan tí ń sọ wípé ká negotiate pẹ̀lú àwọn Yíbò tá a bá fẹ́ gbódùdúà republic tàbí tá a bá fẹ́ gbódùdúà nation pé àwọn lálẹ́ jọ ṣiṣẹ́ papọ̀. Mo níran Yorùbá ò nídìí ẹ̀yà kankan láti dá dúró tàbí láti ṣe anything. Ìta nílò ara wa. Ìjọ tá a bá tó finú konú tá a bá fo nǹkan sọ̀rọ̀ kò sí nǹkan tá a nílé achieve. Underground àwọn Nnamdi Kanu hijack protest yẹn. Ọlọ́rọ̀ abetí dídi àwọn ọmọ nǹkan kan à ń tẹ̀lé wọn gọ̀lúgọ̀. Àwọn ni wọ́n ń dàrẹ́ẹ̀tì wọn ìtọ́kàn láti ṣe ibi tọ́kàn láti jó ibi tọ́kàn láti bàjẹ́. Mo mọ̀ wípé ẹ̀yin náà ti gbọ́ púpọ̀ nínú ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ àti àwọn ìsọ̀ǹgbẹ rẹ̀. Wọ́n ń gba glory pé ilẹ̀ Yorùbá ń bàjẹ́. Wọ́n gba glory pé òkú sùn nílẹ̀ baba tiwa. Mo wá níta lọ́kọ̀ọ̀sì ẹ̀ Bọ́lá Ahmed Tinubu number 1 ẹni tọ́kọ̀ọ̀sì ẹ̀ Ọba Akiolu number 2 lawmaker tó sọ̀rọ̀ níjó ní pé tá a bá sọ pé a fẹ́ dá dúró ta ló sọ fún wa wípé Lagos State ń tẹ̀lé Yorùbá lọ ara wọn ni. Ìdí ni pé ewúrẹ́ wo kò pòǹgọ̀ àgùntàn ló níyà ohun òbí dúdú. Fine, ẹkọ́nọ́mì Èkó ló dáa jù. Èkó lẹ ti ń rówó jù. Dọ̀sí mi wípé ó yẹ kó sínú ọpọlọ yín kẹ́ ẹ má mọ nǹkan tẹ́ ń ṣe mọ́ kẹ́ ẹ má mọ nǹkan tí ń jáde lẹ́nu yín mọ́. Ó kọ Yorùbá lẹ̀ ń jẹ́. Ẹ wá ní gbólóhùn kan tẹ́ fẹ́ fi jà fúnran Yorùbá. ń tó ṣẹlẹ̀ yìí tá a bá fẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ ó ṣe avoid ń tó yẹ kó ní bọ́tọ̀ Bọ́lá Ahmed Tinubu fi síwájú ló fi ń kàn yín ká ló ń dì sí àwọn yúùtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ síta gẹ́gẹ́ bí bàbá sọ́mọ possibility àwọn ọ̀dọ́ yìí ó ti kó gbálé wọn ó ti dákẹ́ ẹnu wọn. Fẹ́mi Adésínà agbẹnusọ fáàrẹ lórí ètò ìròyìn àtọ̀rọ̀ tó jẹ márààlú ó wà nínú àwọn tí ń balẹ̀ Yorùbá jẹ́. Òun ló sọ pé protest tán protest ó dàbí erémọdé ni ẹjá béèrè lọ́wọ́ òpònú ààrẹ wípé ṣé erémọdé tún ní báyìí àbó ti real àbó ti jọ protest gangan. Mi ò mọ nǹkan tó máa ń ṣe àwọn tí wọ́n pera wọn ní olórí tàbí aṣíwájú wa tàbí adarí wa. Irú Fẹ́mi Adésínà yẹn nísìn Mr Propaganda ni kò sí nǹkan kan tó rí tọ́rọ̀ǹgì nípa ilẹ̀ Yorùbá láéláé. Gbogbo ìka àléébù ní máa ń nà sí wa ní gbogbo ìgbà. Gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ ní máa ń yí padà. Ó máa fẹ́ defend the government kódà kó jẹ́ nǹkan tó hàn sí gbogbo ayé. Àwọn irú àwọn yẹn ò yẹ lólórí. Bó gbàpò ti kánsílọ̀ lásán Ọlọ́run ọba mi gbọ́ ń lè dìbò fún because kò ní nǹkan kan nínú ọpọlọ tàbí kọjá pò ti ta èrè ọkàn rẹ̀ fún Fúlàní. Bọ́lá Tinubu ló tà wá fún Fúlàní o. Òun ló mú Buhari wá. Òun ló ti Buhari mọ́ wa lọ́rùn lọ́pọ̀npọ̀n. Gbogbo àwọn tó sọ pé òun méèdì yìí ó impose wọn lé wa lórí ni kò sí èyí tá a fínúfíndọ̀ sọ pé a fẹ́ because ìfẹ́nú ara tiwọn ni wọ́n ń ṣe. Now àwọn ọmọ Yíbò wá lo ọgbà àlùmọ̀kọ́rọ́ yín kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe bòlò láyé tí ò ní sàáyán kò sí bá ṣe ṣe fá tí ò ní hùwà ìkùrọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àwọn ọ̀dàlẹ̀ láyé tí wọn ò ní hùwà ọ̀dàlẹ̀ wọn. Àwọn ọmọ Yíbò wọ́n wà too cunning alágàbàǹgebè ni wọ́n alárekereke ni wọ́n. Ntí ń bẹ lọ́kàn tiwọn gangan ni láti gba Èkó pẹ̀lú báwọn Bọ́lá Tinubu ṣe ń ṣe yìí àtàwọn ọmọ Yorùbá tó wà nílé ìgbìmọ̀ aṣòfin Èkó pẹ̀lú Ọba Akiolu bá ṣe ń ṣe yìí Yíbò lè padà gba Èkó mọ́ wa lọ́wọ́.
ẹ má gbàgbé pé Yíbò wọn ò lo agbára láti dominate Alábà. Ẹ dẹ̀ ń jólé ẹ lọ sálábà o kí òfò yẹn ọjọ́ ṣe wá bákan náà kájọ máa sunkún kájọ máa káàánú ara wa. Gbogbo investment tó jẹmọ́ ti Yorùbá ńlẹ̀ wá ń tẹ̀lé wọn lọ dáná sun. Ẹ ronú ẹ̀rú àròpadà sẹ́yìn. Wọ́n wá fọkàn sí wípé àwọn ti gba glory, àwọn ti ṣàṣeyege torí pé àwọn ti destroy ilẹ̀ Yorùbá. Èmi Àkàndá wá nínú kò rí bẹ́ẹ̀. Bọ́lọ̀ ń bá ti fọ̀tá èèyàn hàn ni àbùsébùsè. Eléyìí tá a tètè mọ ibi tí wọ́n ń lọ yìí kò sí ní tó bàdì nínú ẹ̀. Ó jẹ́ kó hàn sí àwọn tí wọ́n ń pariwo àjọṣepọ̀ pẹ̀lú Yíbò pẹ̀lú àwọn tó ń béèrè fún pẹ̀lú IPOB. Ó ti jẹ́ kó hàn sí wọn nísìnyí wípé ohun rere kan ò lè jáde láti Násárẹ́tì wọn. Ta ni ìran Yorùbá nílò láti gbòmìnira? Number 1, a nílò ara wa. Maybe this is the high time for Bola Ahmed Tinubu láti support Yorùbá for once. Kó mọ̀kàn kúrò nínú ambition àjẹ́ president àjẹ́ president. Number 1, nítorí tó hàn tó jẹ́ òtítọ́ ni wípé kò lè jẹ́ president Nàìjíríà. Kí ló dé tí ọ̀ jáwọ́ lápọ̀n tí ọ̀yọ́ kó dá mi lákaná? Èrè wo ló wà nínú oko aṣálẹ̀ Nàìjíríà tágbẹ̀ Yorùbá ń kanra mọ́ gan kò yé mi. Gbogbo àwọn tí wọ́n ń defend APC, defend PDP, defend Tinubu, defend Buhari, kí ni tí wọ́n jẹ lára wọn? Kí láǹfààní tí wọ́n ṣe fún wa? Kọ́lọ̀ wọn kọ Nnamdi Kanu níbikíbi tó bá wà. Mo mọ̀ pé ti bá information yìí pàdé fáwọn tí ò tí ì gbọ́ ẹ̀jẹ̀ á gbọ́. Please, I have to say this is important. Nitel exchange in Festac 22 Road. Nitel exchange in Festac 22 Road is very important. Burn it down. Burn it down. Raji Rasaki used it to foil Gideon Oka's coup. We know about Nitel in Festac. It's very important. They use it for information. When Signal Barracks, Maitu, and the rest were cut off, including Dodam Barracks, Raji Rasaki used the exchange from Festac. So it must be burnt down. Let protesters locate Festac and burn it down. Then from 41 Road in Festac, from A to D close, 41 Road, they have military personnel living in those blocks of flats, starting from Air Force block down to police barracks. 2 blocks there belongs to Nigerian Army. 1 block belongs to Air Force. Another block belongs to the Navy. In 41 Road, from A to D close, protesters should go there. They should go there. They will get enough weapons because it is a residential area and they will not expect it. Then Raji Rasaki himself has an underground bunker in 41 Road, E close, the last building by the right, a White House. It was built by Julius Berger. Raji Rasaki has an underground bunker in 41 Road, E close. They should go to take over Raji Rasaki's house. There are communication gadgets and weapons loaded in that house. Thank you. Please pass this message to Mazen Nnamdi Kanu now. Ṣé ti gbọ́rọ̀ báyìí? Ó ní mo fi sọ wípé I will not be fooled. I will not be deceived. I will not be scammed. Àwọn ọmọ Yíbò wọ́n protest láti ṣiṣẹ́ ibi tiwọn
mo lè má láǹfààní láti play ọ̀rọ̀ Nnamdi Kanu tán màá play ìṣẹ́jú kan sí méjì péré nínú tó náà sọ. I don't want to see a policeman on the street. Go and look for weapons. Go arm yourselves. And you see what is going to happen. Build weapons. If you don't have any, go and construct one. Go and build one. Even ordinary catapults, anything you have, go and use it. And destroy them. Destroy them. Mad people everywhere. They are going to see something they don't see before. And as we are destroying them, we are finding out where their children are. They are making mothers to become childless. And we are also going to make them become childless. They want destruction, we give them destruction. Mad people everywhere. What's that going now? No going back. I told them, the thing is like before. You come, you shoot, you go. And commission of inquiry, this, that. Later, anywhere you see Sanwo Olu, you attack him. Tinubu his hotel must be burnt down. Burnt down. Mad people everywhere. The caller on the line, can you hear me? Mi ò nídìí láti play more than that. Nínú 15 minutes or so, ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ. Now, ẹ ti rí i pé attack lórí Yorùbá leléyìí. Kí wá ní nǹkan tó yẹ ká ṣe? Tọ́mọ bá ṣẹ̀, àábá wí. Yorùbá wá ní ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pa. Àkọ́kọ́ tí mo fẹ́ kí Yorùbá ó ṣe báyìí ni pé káwọn youth wa kí wọ́n kúrò lójú títì. A fẹ́ mọ àwọn tí kìí ṣe Yorùbá, gbogbo ọmọ Yorùbá pátápátá tó bá wà lérò náà tí wọ́n ń protest lọ́wọ́ advice wọn kán kúrò lójú títì so that àwọn tó bá kù á lè mọ̀ pé wọ́n kìí ṣe Yorùbá. Secondly, anybody tó bá attack Sanwó-Olú tàbí anything tó jẹ mọ́ ti Tinubu again, ẹ jẹ́ á ṣe ní fire to fire, fire for fire. Because ọmọ ẹni ò sì dí bẹ̀bẹ̀rẹ̀ ká kó lẹ̀kẹ̀ sí di aráàta níwọ̀n bá àgbà tá a ti mọ motive wọn, tá a ti mọ èrò ọkàn wọn, tá a ti mọ èròǹgbà wọn, tá a ti mọ ìlépa wọn. Kò sí nǹkan tí ọ̀la tún ṣe. It's better to be late than never. Ọpẹ́ ká tó mọ̀. Rẹ́rẹ́ ti run, nǹkan ti bàjẹ́. Ẹ̀mí ti bọ́, dúkìá ti ṣòfò. A fẹ́ ní àlékún ẹ̀mí bíbọ́, a sì fẹ́ kí dúkìá kankan ṣòfò mọ́. Tí wọ́n bá tún wá fi nǹkan kan ṣe ìtọ́rọ̀ mọ́ Bọ́lá Tinubu tàbí Sanwó-Olú tàbí anybody tọ́jọ́ ọmọ Yorùbá, ẹ já make sure wípé Alábà ó jóná kanlẹ̀, Ládìípọ̀ ó jóná kanlẹ̀. Kò sí bọ́mọ Yíbò ṣe lágbára tó kìí ṣe nílẹ̀ Yorùbá. Ẹ já ṣe é ní fire for fire. Bí sọ fẹ́ dá sétò ni àbí nǹkan mìíràn ni. Hello? Hello? Ẹ káàsán o. Mò ń bọ̀ o. Mò ń gbọ́ yín. Mo fẹ́ dá sétò ní sà. Ọ̀yà. Ọmọ Yorùbá tàtà ní èmi ṣe ń gbọ́ mi. Mò ń gbọ́ yín. Èkó mo sì wà. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí báyìí kò sọ̀rọ̀ pé Yíbò ń da ìlú rú tàbí kinní kan. Mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan lọ́wọ́ yín. Pẹ̀lú bó ṣe ń lọ yìí báyìí sìn. Kábàtẹ̀ sọ pé ká pín gan-an. Ṣé nọ́ọ̀tì lálọ́ pátínà pẹ̀lú?
Mo ń gbọ́ yín. Èmi nìkan kọ́ lè ń bá sọ̀rọ̀, gbogbo ọmọ Yorùbá lè ń bá sọ̀rọ̀. Mo ń béèrè lọ́wọ́ yín pé ṣé northern ṣé nọ́ọ̀sì náà lọ partner pẹ̀lú. A nídìí láti partner pẹ̀lú ẹnìkankan sà. Ọ̀rọ̀ tó wà lẹ́yà ẹ lọ kàtà Àfọ̀njá ẹ lọ kàtà gbogbo. Ẹ gbàgbé ìtàn tó ti kọjá lọ, ẹ gbàgbé Àfọ̀njá. Àfọ̀njá wá ní generation tiẹ̀. Odùduwà ò lè dá dúró nìkan, à lè dá dúró tá a fẹ́ gbẹ̀gbọ̀ ìjà yìí tó wà nílẹ̀ yìí. A ní di South ká kóra wa pọ̀. àlè sọ pé àlè sọ àti wọn yíwọ àti Yorùbá ti wọnú ara wọn kọjá ọ̀rọ̀ tó wà lè kọjá pé ká sọ pé àwọn bára wa jà ní South lọ nígbà tí ilé Yorùbá gún bó la ṣe fẹ́ dìfìtì nọ́ọ̀tì. àwọn hello sir hello sir báyàwó àjòpá ní nǹkan papọ̀ aṣòpá sì ń súnmọ́ yàwó tí báwo lẹ ṣe fẹ́ rìn. èmi náà ń gbọ́ yín báyìí. ṣé nǹkan tẹ́ ń sọ ni pé ká kọ́kọ́ wá bà gbogbo nǹkan jẹ́ tán kó jẹ́ pé ilẹ̀ Yorùbá nìkan la ti máa bà nǹkan jẹ́ tán. tẹ́ bá gbọ́ nǹkan tí olórí wọn ń sọ. kí ló sọ. olórí wọn sọ fún wọn pé nǹkan tó bá jẹ́ gbogbo nǹkan jọ ìjọba àpapọ̀ òun ni ká bàjẹ́. nílẹ̀ Yorùbá. kódà nílẹ̀ Yorùbá. ṣé kò sí hello sir ṣé kò sí nǹkan ìjọba àpapọ̀ ní Benin kò sí ní Anambra kò sí lẹ́nugun mélòó ni wọ́n ti dáná sun bẹ̀. nǹkan tó náà ń sọ nìyẹn pé ibi tí wọ́n bá ti pààyàn ibi tí wọ́n bá ti pọ̀ ibi tí wọ́n ti pọ̀ dọ́. ó ní ẹni wíẹ̀ nǹkan tó wà lẹ̀ yìí ká fọwọ́sowọ́pọ̀ ní àlè lọ bá àwọn nọ́ọ̀tì mọ́ ká lè pa afẹ́ pàtàkì náà láti gba Odùduwà Republic kò ṣeé ṣe. àwọn táwa jẹ́ South yìí tán pé northern lónìí báyìí tán bá sọ pé north ìgbẹ́ presidency 2023 tán sọ tó ń dá wàhálà lẹ́lẹ̀ yìí tí wọ́n bá sọ gba gbogbo election tán gbogbo campaign wọ́n ní south ni wọ́n ò sọ pé south wọ́n sọ pé south east wọ́n sọ pé south west wọ́n ní south ló kàn wọ́n fẹ́ dá wàhálà sáàrin wa náà ni wàhálà tán fẹ́ dá sáàrin wa náà ló ti ṣẹlẹ̀ yìí. àlè dá dóni nìkan lọ sọ north láéláé kò ní gbà tẹ bá sì ṣe rìsáàsì dáadáa nǹkan tí British àti gbogbo wọn máa ń padà pẹ̀lú Sokoto pẹ̀lú northern yóò pa àfìyàjọ Yorùbá ní tá a bá sọ pé ká dá wàhálà sọ̀rọ̀ rẹ̀ sáàrin Yíbò. ọ̀rẹ́ sá. káàlì ro dáadáa. ẹ̀rọ tiyín nìyẹn God bless you sir. èrò wa ò ní báramu láéláé tẹ́yìn náà bá ní àfojúsùn tàbí ẹ wòye ó wù yín láti dá sí live mo ti fi nọ́mbà síbẹ̀ +1 937 969 0257 +1 937 969 0257 ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo sọ̀rọ̀ kan briefly mo ní àwọn Fúlàní wọ́n múra láti àtáàkì ilẹ̀ Yorùbá níbẹ̀ náà ni mo ti sọ wípé ìjà kan wáyé ní Fágbà ìlú Èkó different information tó tẹ̀ mí lọ́wọ́ ni pé Haúsá ń pa Yorùbá ní Fágbà mo wá tẹpẹlẹ mo béèrè kí ni tó ṣẹlẹ̀ kí ló fa sábàbí ìjà ṣé wọ́n kàn déédéé ń àtáàkì àwọn ọmọ Yorùbá ni wọ́n ní wọ́n dáná sun àwọn màálù wọn gbogbo nǹkan wọ̀nyí àìfẹ̀lẹ̀ kébò sí láìrú gbẹ̀dú sí àwọn tó lọ rè dáná sun màálù kí ni màálù ṣe o. ẹni tó sọ̀kúta lu ni ló ní ká sọ ìdàrọ́ lu òun ló jẹ́ kí n béèrè wípé ta gangan là ń bá jà gan pẹ̀lú protest wa gọ́fìmẹ̀ntì ni ẹ̀yà mẹ́rin ni àbí àwa ara wa gangan. bùrọ̀dà wa tó sọ̀rọ̀ wọ́n ní dandan ni kálíyàsì pẹ̀lẹ́ nìkan èmi ọ̀rẹ́ ni tó yẹ kálíyàsì pẹ̀lú o. àwọn Yíbò látilẹ̀ ìran ọ̀dàlẹ̀ ni wọ́n kì í dẹ̀ ṣe pé wọ́n fẹ́ràn wa anybody tó bá ti ń wò yàwó ẹ̀ níwò kó wọ́n gbà mọ́ ọ lọ́wọ́ ọ̀tá rẹ ni o. ọkàn majority wọn wà lẹ́kọ̀ọ́ pé Èkó gbogbo tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ ó gbọ́dọ̀ wà equally
àwọn Fúlàní tí wọ́n fẹ́ àtáàkì Yorùbá wọ́n ti múra lẹ̀, wọ́n ti dira lẹ̀, ṣùgbọ́n kí ni wọ́n ń dúró dè? Wọ́n ń dúró dè kíjọba shut down network, kan shut down information kò ní káríjá. lẹ́yìn wá pé tíjọba àpapọ̀ bá fi shut down network tán shut down, pé ìjọba àpapọ̀ gangan ló pe ogun, because èmi ò rí nǹkan kan tí wọ́n fẹ́ shut down network tàbí íńtánẹ́ẹ̀tì sí. àgbowó lọ́wọ́ wọn, kò sẹ́ni tó yìnbọn lórí íńtánẹ́ẹ̀tì, ọ̀rọ̀ là ń sọ ńbẹ̀, information là ń exchange ńbẹ̀, and íńtánẹ́ẹ̀tì help wa ní kọ̀ǹpútà èjì tá a wà yìí.